أعوذ بالله من شمتة الأعداء. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين. واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا هم ينصرون. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهدي الظالمين. صدق الله مولانا العظيم. يا ذا العلا يا أريدنو لبرجاتي يا من أتم عليه الله خيراتي كاد لآدي فإن لكيد من أسدين أو يسقطوك بأنواع المكيدات لو يسقطوك ولو قاموا على جبلين إلا إذا أسقطوا تلك السماوات إلا إذا أسقطوا تلك السماوات تبت يداه للعاد الفايوت رشاد تبت يداه للعاد الفايوت رشاد حيولنا الكريم لا سيما صار غيبا شهدت عبود الملالي وبقي متابعة
الشيطان الرجيم الله الله بسم الله الرحمن الرحيم. gbogbo àwọn àgbàlagbà tí wọ́n wà ń kalẹ̀ pàtàkì mọ́ kí láti orí bàbá mi àgbà bàbá lánàá Sheikh Hamid. الله حياته ọlọ́run jẹ́ àríyìn pẹ́sà. آمين omi yóò gùn fún wa. آمين ọlọ́run ó ṣàlékún àlùbáríkà dáadáa. آمين ọlọ́run ó ti yóò jẹ́ kẹ́ ẹ tún máa wà nínú ọlá àtàláfíà dáadáa. آمين ọlá ànábì lọ́dọ̀ ọlọ́run. صلى الله عليه وسلم gbogbo àwọn àgbàlagbà pátá ẹ dákun bàbá mi àgbà tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn mo kí wọn dáadáa Sheikh wa Ṣáàzìlì ọlọ́njà àríyìn pẹ́. آمين àfa mi àgbà àfa jẹjẹ àgbà àgbáyé náà nìyẹn ọlọ́run má jẹ́ ó bàjẹ́ fún yín sáà. آمين ẹ ṣe gan ẹ kú fẹ́ mọ́ákì alikalifa náà níkàlẹ̀ ọlọ́run jẹ́ àríyìn pẹ́. آمين ẹ̀mí yóò gùn fún wa. آمين bàbá mi àgbẹ̀lẹ́gbẹ̀ àgbà alikalifa mo kí wọn dáadáa ọlọ́run jẹ́ kí a rí yín pẹ́ sáà. آمين alibarika nabi lọ́dọ̀ صلى ọlọ́run. الله عليه وسلم láwùlẹ̀ alimualimu. لولا المؤلم naam. لا تبقى لنا قيم bí ẹ̀ bá tiẹ̀ bá yín àwa Sheikh Jabir bí ẹ̀ bá ń bá yín dìtẹ̀ pé kí lọ́lọ́run ṣe fún yín ó tiẹ̀ tara ntí ẹ̀kọ́ rárá dálẹ̀ yìí kó wo òye títóbi ọlọ́run lára yín ìṣègbè tó tẹ pósítà náà ò tún réyàn ó tún ní kó tó máa lẹ bálà káàkiri yín tó rẹ̀ fi kọ́ ọmọ kéwẹ̀ náà nítorí kó pósítà fún kò tètè tẹ́ náà ló tún lè dànù òun náà ò tún padà wá sóde rẹ̀ náà ni. لولا المؤلم òde tá à ń ṣe yìí kò sí ń tá a fi pe àwọn èèyàn kankan ìfẹ́ lóníkálukú wa fi débi báyìí bí yẹn bá dẹ̀ wà ní òde tí ó yẹ kí yẹn ti sọ̀rọ̀ yẹn gbọ́dọ̀ fọ ọ̀rọ̀ ń bẹ àyè sọ́bẹ̀. téèyàn bá wà lóde tó yẹ kéèyàn ti sọ̀rọ̀ èèyàn ò gbọ́dọ̀ fọ ọ̀rọ̀ ń bẹ̀. o gbọ́dọ̀ fọ ọ̀rọ̀ ń bẹ. ó gbọ́dọ̀ fọ. o gbọ́dọ̀ fọ ọ̀rọ̀. ó gbọ́dọ̀ fọ ọ̀rọ̀ níbẹ̀. torí ọ̀tọ̀ làlàyé. ọ̀tọ̀ ní àlàyé. ọ̀tọ̀ sí lọ́rọ̀. ọ̀tọ̀ sí lọ́rọ̀. méjèèjì ò gbọ́dọ̀ takora wọn. ayakumullah. ẹ̀jìnà yẹn dákun. la tabqa lana qiyamu. wọ́n kí bàbá mi àgbà lọ́ba àgùn ọlọ́run járe pẹ́sà. wàlá tahaqqaq fi ilé ọ̀la. ẹni bá ní ẹ má kò lẹ́mi yóò nìṣó ẹ̀wọ̀n yóò máa nìṣó de yín lọ́rùn ni. wàlá tahaqqaq fi ilé ọ̀la dafun. bàbá mi àgbà dábàníjà Sheikh wa cousin SSA to the governor on Islamic apatakwiti kò ní bàjẹ́ pẹ̀lú ògùn ọlọ́run. wàlá mọ̀kọ́ ẹ dákun wàlá izun. wàlá izun wà manzilatun. mo kíyà ọlọ́mọ tó já sí wípé ẹ dákun ṣé wà ń bí ọ̀sìn bẹ́ẹ̀ mo kí wọn dáadáa obìnrin rere nìyẹn tá a bá gba bílíọ̀nsì lẹ́ni fún wọn wọ́n tó bẹ̀ wọ́n jù bẹ́ẹ̀ lọ wọn náà fẹ́ gba bọ́ tí ń gbà lẹ́ni ṣé wọ́n tó dá sí wípé o tún lọ́ ń sọ̀rọ̀ ọkọ ẹlẹ́yìn onígbà tí ìgbà táwọn náà tiẹ̀ bí àríbá yìí ó lè rí ìwọ́n tó dá sí pé gbogbo ohun tó fi dúgbò tó yẹ kó fi dúró tọkọ òun ló ti fi ṣòfófó tán èèyàn ò ṣe nǹkan rí rádìó ẹ o tún rí ẹni tí o tún wà lásàlátù àwọn tí wọn ò ní tó ẹ ló tún fi ṣe ẹ̀yẹ oyin alágbájá ṣe orí ìbòhùn tẹ wọ̀ yìí oríjìnà yẹn máa wọ́n lọ́jà òun sọ pé fèkì ló wọ̀ yẹn. wàlá mọ̀kọ́mù. sẹ́rù wọ̀ yẹn ló fẹ́ rú rẹ̀ sàn tí ìyàwó Sheikh Ajibola wílé ní pẹ̀lú ògùn ọlọ́run wọ́n jẹun yẹn títí láéláé ni. wàlá ìzù wà manzilatun. ẹ̀rí pé kíkí yẹn mo máa gbé látọ̀dọ̀ wọn ni ẹ dákun ẹnjìnìá yẹn ẹ dákun ẹ má dà mí láàmú. wàlá thana'un wàlá majidun wàlá sharafun. wàlá thana'un wàlá majidun wàlá sharafun. mo kí ìyá ìyàwó wa náà mami ọlọ́run bá mi kí jù báyìí lọ ẹ̀mí yóò gùn gbogbo yín yá wa gbogbo yín ẹ dákun torí ọlọ́ọ̀ ẹ dákun ẹ dìde gbogbo yín pátá mo kí torí a gbọ́dọ̀ kí wọn ẹ̀tọ́ ni tá a bá ń ṣerú ìjókòó báyìí nínú àwọn tó ní kíkí jù ni wọ́n wà
ọlọ́run má jẹ́ kó bàjẹ́ fún yín o. fàìṣùkọ́ ni ìdílé náà ò ní àwọn. dàrú. mo àmín. kí àwọn ẹ̀gbọ́n wa náà mo ń bọ̀ lọ́dọ̀ wọn nísìn mo kí àwọn ẹ̀gbọ́n wa náà àwọn àti wa ọlọ́run ó bá gùn ilé mi. àmín. wọ́n kí bàbá ìyàwó wa náà àkí wọn dáadáa dákun bàbá wa lára pé ọlọ́run ó bá gùn ilé mi. ẹ ní fojú ní sùúrù fábalẹ̀ mánu má ṣe pé olófò mo ṣe ń bọ̀ bí ọ̀rọ̀ jẹ́ kí àwọn èèyàn náà torí nínú tí ò gbọdọ̀ nínú tí ò kí ń jẹ́ kí èèyàn rọ̀rọ̀ sọ òun náà ní kí èèyàn má kíyàn kì í ṣe pé òní rọ̀rọ̀ sọ bọ̀ kò sí tó bá sọ létí àwọn èèyàn wá ní kò dùn náà ni wọ́n gbà tó bá ti kí wọn ó mọ̀ pé tó bá sọ̀rọ̀ tó dùn létí àwọn èèyàn ó sọ níbi tó ti fẹ́ràn ó sọ níbi tí wọ́n ti fẹ́ràn rẹ ni. tó bá sọ̀rọ̀ tó dùn létí àwọn èèyàn tí wọ́n bẹ gbọ́ ó sọ níbi tí wọ́n ti fẹ́ràn rẹ ni. bó ti lè wù kọ́ rẹ dùn tó bá mú ẹ tó sọ létí àwọn tí wọ́n fẹ́ràn rẹ wá ní rọ́bìṣì náà ló sọ ẹ jókòó ẹ lísìn tó ń sọ òdùn ni tó bá débi ọ̀rọ̀ gangan ò ní kọ́ ẹnì kankan kó tó tẹ́tí gbẹ wọ́n tó ń jẹun yẹn náà máa jẹun wọn mú ọ pé tó bá dáyè kan gan oúnjẹ gan ò tún lọ mọ́. ayakumala. Alismu mi ń fi. lùsùlù fábálẹ̀ mi ò tí lọ bẹ̀ mú kí àwọn ẹ̀ lọ́wọ́ ni. Jẹ̀jìnì karamata. fábálẹ̀ bàbá ìyàwó wa mo kí yín dáadáa ọlọ́run ó bá mi wà pẹ̀lú yín. Abudu musilul khuluqa. wọ́n kí àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ dáadáa kí tó lọ sọ́dọ̀ bàbá àgbà Gaothu Shabbab látòrí Sheikh Abdul Awliya mo kí wọn dáadáa ọlọ́run bá mi tún tí yín náà ṣe ẹ̀wọ́ bẹ́ẹ̀ tí ń náwó tẹ́mi máa ń fẹ́ náà nìyẹn ó sì máa dáfà tó máa ya ohun nǹkan sí ẹ̀ nì ayé wo ló wá ná ẹbílẹ̀ dákun ẹ má dá yín láàmú ayé wo ló wá ná kó má bàa torí àwọn yìí náà long sleeve wo tún kejì short sleeve kó má bàa fún yàn ẹ̀yà fẹ́ yìí jẹ́ ká máa ná owó wọn náà nípò tó wà yẹn wọn náà mọ̀ pé 1,000 naira yóò lè bọ́ sọ́wọ́ yẹn lọ́wọ́ ó sì ń polongo pé káwọn yẹn máa ṣe ìfáàkù níwọ̀n tó torí 500 naira ó dá access bank lọ́jọ́ kejì wọ́n náà calculate owó tó fi wọ ọ̀kadà láti ilé ẹ̀ dé báńkì ṣé kò ju 500 naira lọ. لو كان من قبل بين الناس من هانا. mo kí ẹ bá ṣe kú anúwìlẹ̀ àwùjọ ọlọ́ba mi kí dáadáa jù báyìí lọ. كرامة المرء تجني للفتى شرفا بها ارتدى المرء ثوب العز والجاه ارتدى المرء ثوب العز والجاه. bínú ọ̀lẹ́ àbá náwó ọmọ àná tó ni wọ́n kì í ná kù. من أكرم الناس. gbogbo àfọ ẹ̀dàkùn ẹ̀jẹ̀ akọ́ṣe dáadáa tábà wà níbi ìjókòó àfọ ẹgbẹ́ wa ẹ jẹ́ káwọn náà mọ̀ ẹ wò mí ẹ̀kọ́ kan mo fẹ́ kẹ́ lọ kọ́ tí àwọn ẹgbẹ́ kan tí wọ́n bá wà tó ẹ pé ẹni tí ń ṣerú iṣẹ́ tí wọ́n ń ṣe wọ́n jókòó nígbà pé ìjókòó pé ẹ jẹ́ ká lọ dun ẹni nínú ni kì í ṣe pé káwọn náà wá jókòó níjókòó pé ẹ bá ti lè wò kó ṣe ajẹ́ wọ́n pàtì ẹ wo bínú kálukú wa náà ti wá ná owó bó ti yẹ kó rí nìyẹn a máa ná torí ìwọ tó sọ pé àníri náà yẹn wòmí ọ̀rọ̀ kankan ò tiẹ̀ síná gbogbo ọ̀rọ̀ pé ilé tí wọn ò tí ì kọ́ ilẹ̀ tí wọn ò tí ì kọ́ àmọ́ ilé tí wọ́n padà kọ́ sórí ẹ̀ má da ẹ láàmú ilẹ̀ yẹn náà torí ilé tó tóbi náà tó wà lẹ́gbẹ̀ẹ́ náà àwọn ata nílé náà padà tó wà lẹ́yìn ṣùgbọ́n lórí ò pé ni. يعلو شأنه وله. ewu tí wọ́n fẹ́ kọ́ sórí ilẹ̀ yẹn àwọn ọlọ́kọ̀. àwọn náà ti fẹ́ yà lẹ́yìn lẹ́ni. ibẹ̀ ló wà ó sọ ayé di Yorùbá fíìmù. بين الأناس. wọ́n lọ tún wà ṣe ìwà ni ó lọ tún ṣe ìwà ni ó lọ tún ṣe lọ́dọ̀ àwọn èèyàn mo kí àfa mi àgbà tí wọ́n bẹ́lẹ́gbẹ̀ẹ́ mi àmì àfàwà Abibullah ìgbà yìí lọ́la mo kí wọn dáadáa ọba ọlọ́run bá mi bùkún yín dáadáa. بين الأناس مكانات وتبجيل. mo wá kí gbogbo ẹ̀ fàpàtà mo kí ìfẹ́ máa gba ìfẹ́ pàṣípò ni kò sẹ́ni kankan tí ò tọ́ sí kíkí láàrin wa àmẹ́dàkùn ẹ̀ bá mi gbà bẹ́ẹ̀ mo kí ọmọ àlùbáríkà sákú kọ́mẹ́dì ọlọ́run má jẹ́ ó bàjẹ́ fún wọn náà. àmín. bí mo ti Gaothu bí mo ti wo Òṣogbo mo kàn ní
wọn á mú tiẹ̀ tẹ́ẹ̀sì wọn wà lóṣogbo tó wà lóṣogbo wọn ó yà múra fẹ́ kájọ débi kan ó dẹ̀ ń bọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run ó wọlá ìjókòó yìí náà kó tó di lọ́kọ déètì ní ìkàlẹ̀ níwájú àwọn bàbá mi àgbà tí wọ́n bẹ lórí ìkàlẹ̀ yìí kó tó di ọdún tó ń bọ̀ irú ọdún yìí ni ó máa bẹ nínú ọpẹ́ ni. Amina. nínú ẹni tó máa gbé bílíọ̀nsì kalẹ̀ lágbàáyé yìí ọlọ́run bá mi kà wọ́n náà. Amina. torí pé àwọn kan ti kàn án ìwọ náà ó kàn láìpẹ́ yìí. Amin. alibarika nínú ẹgbẹ̀rún ọdọ ọlọ́run. Sallallahu alayhi wa o ní ní sallam. ògo lásán Amin. ọlọ́run náà yóò wá fi owó kún un. Kamu yajtanil mari'u. mo á da kíkí mi lọ sọ́dọ̀ olólùfẹ́ mi Maulana Sheikh Jabir. Adamallahu hayatahu. Kamu yajtanil mari'u. béèyàn bá dàbí irú yín ẹ dákun ẹ jọ̀ọ́ téèyàn bá mọ Gaothu Shabbab dáadáa tó dá wọn mọ̀ ní o torí ẹlòmíì ò mọ̀ wá torí pé o kàn ní nọ́mbà lọ́wọ́ oṣù òpá ti jọ jẹgbẹ́. ìsọ ní mímọ̀ tó fẹ́ mọ̀ wá yẹn mo rò bóyá tó ń ṣe níta tá ń jẹ́ kó máa mọ̀ nìkan ló fi mọ̀ wá. ìyẹn tá a jẹ́ kó mọ̀ ló mọ̀ àyè sọ bẹ́ẹ̀. Ihun tá a jẹ́ kó mọ̀ ló mọ̀. ìyẹn tá a ṣe tó mọ̀ nǹkan. Ihun tá a ṣe tó mọ̀ nǹkan. Gaothu ẹlòmíì wà tó bá ti pé tó bá ti fi lè wo status ara yóò máa ti kí ni kódà mo ní nọ́mbà ẹ lọ́wọ́ status wa níwọ̀n tó lè mẹ́sẹ̀jì mi kí n reply yẹ. wàá ṣiṣẹ́ débẹ̀ ni status àwọn olówó ó ní àkíní lágbájá kódà ó lè yín ilé yín flash yẹn kí n pè padà iṣẹ́ ló lọ ṣe débẹ̀ wà á lọ ní mímọ̀ bí wọ́n ti mọ̀ọ́yàn ní mímọ̀ títí inú gangan ni kì í ṣe títa bí yẹn bá rí yín tó mọ̀ yín yóò kọ́ máa rò pé bóyá ẹ̀kọ́ ń ṣe pé bóyá káwọn ẹ̀kọ́ kan mọ̀ pé ó wà nílẹ̀ Gaothu pọ̀ ju ó wà nílẹ̀ lọ o àlè ismu Al-ismu min fitatin naam khayrun wa min dhabin. gbogbo àfa ìdákọ̀ ẹja lọ kú omi ọ̀tẹ̀ sórí ẹni tó lọ́ọ́ bá ti gbégbà fún ti gbé fún náà wà lọ tún ti ẹ̀yàn lọ́rùn ni o. Al-ismu min fitatin. àmọ́ táwọn Gaothu ṣe tí wọ́n tó yẹ tọ́lọ̀ fi ń sànú wọn ṣé wà lọ tún ògùn ẹgbà. Al-ismu min fitatin. wò mí ìta àfẹ́ máa lò làwa ti ń lò lọ yìí o wọ́n ló mọ ará tó bá wa ti rẹ o. Khayrun wa min dhabin. èyí tó yẹ ká fi máa kúra lọ́wọ́ àfi ń dìtẹ̀ ara wa ni. nísùúrù kí ni wọn náà fi ẹ̀pù àwọn èèyàn kí ló fi ẹ̀pù àwọn èèyàn ó lọ bèrè ni ó ní ṣùgbọ́n àwọn èèyàn wọn ò gbà kó ní torí tí wọ́n fi gbà kó ní òtí ni sọ́bẹ̀sọ́bẹ̀ Ihun tí wọ́n fi gbà pọ́ ní òtí ni. òun náà ni kó máa ṣe fẹ́yàn kó sì máa wò bẹ̀. òun ló gbọ́n. bọ́lá òun ṣe fún yín Mọ̀lánà ẹ jẹ́ kí n sọ kíni kan fún yín àwọn èèyàn wọ́n ń wádìí èyí tí wọ́n dẹ̀ ń wádìí lára yín ó dàrú mọ́ ọ lójú pé àjọta tiẹ̀ ti ń bá Gaothu yìí ṣe àjọta ti ń gbòòrùn Gaothu yìí àrí kí àwọn ọlọ́pàá wá kí wọ́n tẹ̀ wá gbélé tọ́lọ́pàá bá wá bíbá yìí ó wá gbẹ̀yà sí ni o. Ayakumullah. kódà tó bá wá gan ó lè yà pé jẹ́ ìyọ̀ sí Gaothu lọ́rùn oúnjẹ olè nílé mẹ́rin gbé jáde kájọ jẹ́ ó ń dúró de ọjọ́ ẹ̀tẹ́ wa àwọn tìran rẹ ni ó tẹ́ wàá tẹ́ tìran ni. Khayrun wa min dhabin. nínú tí Ọlọ́run ṣe fún yín tẹ́ máa dúpẹ́ lọ títí lálẹ́ lẹ́yìn ẹ mọ iye àwọn èèyàn tí Ọlọ́run ṣàánú Ọlọ́run kẹ́ wọn pẹ̀lú kíkẹ́ títí inú gangan àmọ́ nínú tọ́lọ́run ò fún wọn Ọlọ́run yọ̀ǹda lè sánú fún wọn ni pé dákun ṣé mo ti ẹ̀ jókòó nulẹ̀ kí n tún máa lò ta tí àfọ̀ ò bá ti ṣiṣẹ́ débẹ̀ Ọlọ́run ti tẹ̀wọ́ gbaṣẹ́ rẹ o. Tí àfọ̀ ò bá ti ṣiṣẹ́ débẹ̀ Ọlọ́run ti gbàṣẹ́ rẹ o. èèyàn máa ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ni pé òkè tí bá tẹ̀ ní mi ò ní jáde síta nísìnyí ṣé mo lè máa fi okò kan pẹyẹ méjì nínú ilé. tí ní kúrò nílé tí mo wà tó sì máa kúrò mi ta ẹ wò mí kẹ má jáde kẹ ẹ wò mí ẹ̀mí kẹ́kọ̀ọ́ wà lólé pé ìyìn tí ẹ̀fẹ̀ bọ́ síta mọ́ nínú ẹni tọ́lọ́run ti fún yín tó ti ń lò ta ìgbọ́n ti pè é. ẹ mọ àwọn èèyàn tí wọ́n dọ̀tá yìí ni torí tọ́lọ́run gbé fún Gaothu torí wọ́n máa sọ pé àwọn náà kọ́ àwọn ọmọ kò sí wáyé báyìí
àbẹ̀ sómi ihun tó máa bí ẹ̀ ni pé o gbọ́dọ̀ bínú tọ́lọ̀ jíjẹ fún wa yìí má bínú ẹ o bí Gaothu ṣe wà yìí bọ́lọ́hún ṣe ṣàánú wọn tó yìí mo wá rí ẹ̀kọ́ kankan lára wọn mo lánà ò kí wọn ò sẹ́ni tí Gaothu àmà kódà ìkan yẹn wọ́n nídìí kan yẹn o wọn ò pọ̀ kí ìpalára dé bá wọn látara kí wọ́n fẹ́ dún ẹlòmíì nínú ìwọ ló ní ká sáyẹn di ansa àwọn tó lọ ìwọ fún ẹ náà ló tún lọ pòsè sí status yẹ. وإن تسمية الأولاد للسبب. ọ̀rọ̀ mi bá pọ̀ jù ní tí mo fẹ́ sọ tọ́pìkì wáàsí mi gangan àdìsímù ni kí là ń pè lórúkọ bí a ti fún ọmọ wa lórúkọ lẹ́ni ẹlòmíì kan máa ń gbọ́ pé wọ́n ń sọ̀rọ̀ lórúkọ ni ǹjẹ́ ìwọ tí wọ́n ń sọ lórúkọ gọ́gọ́gọ́gọ́ yìí jẹ́ ọmọ túmọ̀ tá à ń pè lórúkọ gẹ́gẹ́ torí ayé ti dáyé pé ẹlòmíì gan ti ṣe èrè bíi pé yóò ti wọ́n máa ṣáṣe orúkọ mọ́ gọ́gù lọ́mọ tó fẹ́ kó yàn tó fẹ́ kó tún yàrá ọjọ́ kan Gaothu arákùnrin kan ó lọ bá ọmọ. salatu wa salamu. mo ti wọnú ọ̀rọ̀ ní ẹ̀ àfáwà yín mo kí n dáadáa arákùnrin yìí ó lọ sọ fún mọ̀rù pé ọmọ òun tóun bí òun banújẹ́ lé lórí ni o òun ò rí ìdùnnú láti àárọ̀ dalẹ́ rí lórí ọmọ òun ò sì fún òun ní ìwọ̀ tóun tọ́ sí láti ọ̀dọ̀ ọmọ sí bàbá. fa ahdara Umaru li walada. Umaru wa ní pé kí wọ́n lọ pọ̀ ọmọ yẹn wá gbàtọ́ ọmọ yẹn dé. ونبأه على حقوق لأبيه ونسيانه لحقوقه فقال. Umaru wa ń bèèrè lọ́wọ́ ọmọ yẹn Gaothu Umaru ń bèèrè lọ́wọ́ ọmọ yẹn pé èmi ló dé tó ń ba bàbá ẹnu jẹ tó sì fún bàbá ẹ níwọ̀ ìwọ̀ tó tọ́ gẹ́gẹ́ sí ọmọ sí bàbá kí ló dé tó fún ọmọ wa ṣe kí ọmọ yẹn wá sọ pé kí ni o. Ya amiral mu'minin. ó ní mo pè wọ́n Umaru o. alaysa lil waladi. hukukun ala abihi. ó ní ẹdun náà ǹjẹ́ ẹ̀tọ́ kan ǹjẹ́ ìwọ̀ kan wà náà láti ọ̀dọ̀ bàbá náà sí ọmọ. Umaru wá ṣe kí ni. qala bala. Umaru wá dá lóhùn ó ní bẹ́ẹ̀ ni ó wà. qala fama hiya ya amiral mu'minin. ó wá ní ìwà àpàṣẹ mùmínì mo fẹ́ gbọ́ ìwọ̀ yẹn dákun kà á jáde fún mi. qala Umar. Umaru wá ń darú òun pé kí ni. aw yantakiya ummahu. àkọ́kọ́ ìwọ̀ bàbá sí ọmọ òun náà ni wípé ìyá ọmọ tó fẹ́ obìnrin tó fẹ́ láti bí ọmọ fún ó gbọ́dọ̀ jẹ́ obìnrin tó dáa kó sì ṣe ẹ̀tọ́ lé lórí gẹ́gẹ́ bíi pé ó dìyàwó rẹ̀ ní títí ẹ̀tọ́. wa yuhsina simahu. Gaothu ó wá tún ní ẹlẹ́ẹ̀kejì náà ni pé kó tún wá sọ ọmọ yẹn náà lórúkọ tó dáa. wa yu'allimahu al-kitaba al-Qur'an. Gaothu Shabbab ó wá ní pé tó tún wá jẹ́lẹ̀ kẹta náà ni pé kí ni o kó tún wá fi ìmọ̀ mọ́mọ́ yẹn ìmọ̀ al-Qur'an ni kó mọ̀ pé ọmọ tóun bí kó di ọmọ tí a yóò máa pè jáde pé dákun tí ẹ̀ka al-Qur'an fún wa tí ó sì lè rí ka àbẹ́ yìí nínú àwọn ìmọ̀ tí àwọn èèyàn fi ń lo ayé. faqala al-waladu. ọmọ yẹn ó wá sọ fún Umaru pé kí ni. ya amiral mu'minin. ó ní wà pàṣẹ mùmínì. inna abi lam yaf'al shay'an min dhalik. ó ní sẹ́ni kún nǹkan tẹ kàkálẹ̀ yìí o kò sí kankan nínú ẹ̀ tí bàbá mi ṣe o. amma ummi. ó ní sẹ́ni ìyá tó bí èmi lọ́mọ ìyá mi yìí o. fa innaha zinjiyatun kanat lamajusi. ó ní ìyá mi bàbá mi lọ fẹ́ ní aṣẹ́wó ni kò tún wá ọ̀dọ̀ àwọn tí máa ń sin iná olùsìn iná ibẹ̀ ni bàbá mi ti lọ fẹ́ ní aṣẹ́wó ní ìyá tó bí èmi lọ́mọ ó ní pé bàbá mi lù sí mi àkọ́kọ́ yẹn. wa qad sammani ju'ala. ó ní ẹlẹ́ẹ̀kejì mọ́láṣẹ́ kamil ó ní pé bàbá mi kò tún wá lórúkọ gidi fún mi ó tún wá fún mi lórúkọ tó dá sí pé wọn ò gbọdọ̀ gbó létí àwọn èèyàn ó ní kíkí ni o ó ní bàbá mi fún mi ní tí orúkọ kan tí wọ́n pè ní kí ni o ju'ala. wọ́n pè ní yimiyimi ni wọ́n máa ń pè é bítù ló máa ń pè lédè Ìgbò insect ní báyìí kòkòrò ni olórúkọ bá ẹ mọ̀ kí wọ́n kọ́ sọ̀rọ̀ kòkòrò
orúkọ tó fún mi nìyẹn. ولم يعلمني من الكتاب عرفا واحدا. ó wá ní pé ìṣẹ́ni bàbá tí mò ń sọ yìí o bàbá ẹ̀wọ̀ mi Gáúsù ẹ̀wọ̀ mi ó ní bàbá tó wà á dùn mí yìí o wọn ò fi ìmọ̀ kankan mọ̀ mí nínú Al-Qur'ani o kódà yìí ní ìmọ̀ kankan bí mo ti wà yìí Umaru gangan fún ẹ wá rí i pé àṣé ibi tí ọmọ tí ibi tẹ́ ẹ ti rò pé ọmọ ti ń ṣe ìbàjẹ́ sí bàbá àṣé bàbá gangan ni ò ní wọ̀ gangan tó yẹ kó pé lórí ọmọ mo wá fẹ́ sọ kíní kan fún yín Gáúsù ẹ dákun ìdí mo fẹ́ sọ yìí mo fẹ́ kí gbogbo wa ká tẹ́tí gbọ́ orúkọ báwo lèèyàn ṣe ń tú orúkọ ara rẹ̀ ṣe láwùjọ ibi tí mo fẹ́ sọ̀rọ̀ nìyẹn o al-ismu. al-ismu min fiddati. ìwọ náà fún ara rẹ sórí kò tí pẹ́jù o torúkọ tó ń bá ń jẹ́ tí o bá ti gbẹ ó lè tún womi ìyẹn máa ń tú orúkọ pààrọ̀ o. khayrun wa min dhahabin. wọ́n ní bí yóò ṣe ń tú orúkọ rẹ̀ ṣe láwùjọ màá sọ mẹ́ta torí àsìkò torí àyètá wà yìí àyètá gbọ́dọ̀ máa mú lẹ́ẹ̀kankan ní ká ná mímọ̀ kọ́ lè mọ̀ pé wà lẹ̀ kí ló ń sọ àkọ́kọ́. al-akhlaqu tayyiba. wọ́n ní ẹni bá fẹ́ tú orúkọ ẹ̀ ṣe láwùjọ ó gbọ́dọ̀ ṣe kí ó gbọ́dọ̀ lọ ní ìwà tó da bẹ́ẹ̀ tí ní ìwà tó da yìí Gáúsù ní ìwà gan mo tún máa wo Gáúsù pé ọjọ́ kan mo jẹ́ dídí ìwò Gáúsù mo sọ fún àwọn afáàmù Shabbab mo ní ẹ̀rẹ̀ sọ pé èèyàn ní Gáúsù yìí àbọ̀lọ́hún fẹ́ dá ní màláìkà ni torí mo wo ìwà ẹni yẹn pé èmi gan tí Ọlọ́run tiẹ̀ tún ní pé mo tiẹ̀ tún tíra yìí ẹ gbàgbé mi ò lè bíìtì àwọn nǹkan mi ti Gáúsù bá ṣe ó ẹ̀dákun kí ló ń dà mí láàmú yìí. al-akhlaqu tayyibatu li-hasana. èmi gbà fún yín tán o mo fọ́ fún yín tán yányán ẹ wò mí mo kú fún yín tán yányán torí pé nínú tẹ́ ẹ fi jèrè ọkàn àwọn èèyàn òun náà ní ìwà ẹ máa rí ẹni tí ò tó yín báyìí ẹ sì máa lọlẹ̀ fún ẹ máa rí ẹni tí ò ní ọlá tó yín kò ní ìdá mẹ́ta ń tẹ́ ní ẹ sì máa pè ní nǹkan ló dá sí pé ìtẹ́lómìn fún ara rẹ̀ tó míìsì nìyẹn tó ire fi míìsì fún ẹ mọyì àwọn èèyàn tọ́lọ́run ti ní kó tara yín sórí ire ni àìmọye nǹkan míì tẹ́ ẹ ṣe tẹ́ ẹ pósì ìtẹ́ pósì yẹn kókó lè mọ̀ pé bí èèyàn náà bá ní èèyàn náà máa ṣe kí ni o èèyàn náà tún máa ń da àjọ fáwọn èèyàn àìmọye nǹkan míì tẹ́ ẹ pósì oní kílódé táwọn alágbájá ṣé wọ́n ọ̀pẹ́rẹ́sì wa ni ọ̀pẹ́rẹ́sì yẹ o ìwọ ní kó má fi depression pa yàrá rẹ náà. al-akhlaqu tayyibatu li-hasana. wọ́n ní yóò gbọ́dọ̀ lọ ẹni tó fẹ́ túrúkọ ẹ̀sìn láwùjọ yóò ní ìwà tó fi ń dáa jùlọ. al-badlu lil-ghayri ma fi qudratika min mal. wọ́n ní wùlá wùlíyà wọ́n ní pé yóò tún máa jẹ́ ẹni tí ó máa náwó mílíọ̀nù. linnasi ma fi qudratika min mal. níwọ̀nba bí òdiwọ̀n bá gba rẹ̀ bá ti mọ nínú owó tó bá lè mọ̀ pé òun lè fún àwọn èèyàn. bá a dábàá níjà yóò máa ná owó kò ní jẹ́ àwọn yóò bá du àwọn èèyàn nínú sẹ́lẹ̀ káyà àwọn èèyàn tọ́lọ́run ti ní kó rí dùn lára yín mọ́. ajá ti pé bẹ́ẹ̀ náà ni ọjọ́ tí wọ́n bá kà fún yín pé ẹ bànújẹ́ kọ́ ọjọ́ yẹn náà kò lè pé wọ́n máa kà lọ títí láláyé ni àtàlà kìámù. wa musa'adatin wal mu'amalati li-hasana. wa musa'adatin kó tún máa ràn yàn lọ́wọ́ ẹ wo àwọn èèyàn tó ti ràn lọ́wọ́ gan ẹ lè kà mọ́ ẹ gbàgbé ẹ jẹ́ ká sọ fáàtì nínú tí Ọlọ́run fi ṣe ìkẹyìí bọ́lọ́run ti ṣe ìkẹyìí òun náà ni wípé ẹni táwọn wò yìí o olùrànlọ́wọ́ ni o. wa musa'adatin wal mu'amalati li-hasana. al-istidadu. mojúkọ bẹ́ẹ̀. wa musa'adatin wal mu'amalati li-hasana. mo ń dúró de ẹnjìníà yẹn ni. al-ismu min fiddatin. ọ̀rọ̀ lágbára ní sùúrù ibi tọ́rọ̀ ti wá jìn. ibi tọ́lọ̀ sí wájì. béèyàn bá fi ọ̀rọ̀ ṣòfò. béèyàn bá fi ọ̀rọ̀ ṣòfò. èèyàn padà bá ẹnu òfo ni. èèyàn padà bẹ́lẹ̀ rẹ̀ nínú òfò ni o. so ẹnjìníà dàgbọ́n ṣe kí n yàrá. now. khayrun wa min dhahabin. now. wa inna tasmiyatan li awladi lis-sababi. ọ̀rọ̀ tó bá gbọ́ nípa pé wà lọ́wọ́ pọ̀ kébí ẹlẹ́gẹ̀rẹ́ kí gbọ́dọ̀ dá. wa inna tasmiyatan li awladi lis-sababi. wa musa'adatu
ومساعدة والمعاملة الحسنة. Gaothu wọ́n ní ẹni tí ó fẹ́ tó orúkọ rẹ̀ ṣe orúkọ tó wá sí pé wọ́n ti fún nígbà tí wọ́n bá ẹwọ̀ mi nígbà tí wọ́n bá tọ́yàn tí wọ́n bíyàn ó wá kú bẹ́yàn sì fẹ́ yà dáadáa inú téèyàn ó fún yà dáadáa náà lélẹ́yìí o wọ́n ní yóò máa ràn yàn lọ́wọ́ bọ́dọ̀ ń bá ti fún yóò ṣe fẹ́ lè yóò fẹ́ lè àmọ́ ẹ o Gaothu o ẹ má yẹ kí n tàn yín o àwọn èèyàn wọ́n máa wà níbi pé dákun ṣé kò ti torí èmi náà ni wòmí iwájú ta kọ sí èèyàn kan ta kàn sí ẹ kò túmọ̀ sí pé àlè kọ́wájú sí wọn lọ́la o tó bá rò pé torí pé yín tá à ń ṣe fáwọn èèyàn kò àti ìṣe fún ẹ má ì tí bínú torí pé tó bá ń sọ ọ̀rọ̀ wa káàkiri ní ìṣàlẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀. tó bá ń sọ ọ̀rọ̀ káàkiri. ní pé lágbájá ò ṣe fún mi. pé lágbájá kò ṣe fún mi o. kò tiẹ̀ ṣé kò mọ bí mo ṣe jẹ́ sóhun ni. kò mọ bí mo ṣe jẹ́ sóhun ni. ó wá ń bà wá jẹ́ kiri o. ó wá ń bà wá jẹ́. ọjọ́ tá a bá ṣe ohun tó ń fẹ́ yẹn náà ibi tó bà á jẹ́ dé náà ni o ti lọ tún wa ṣe o. ọjọ́ tá a bá ṣe ohun tó ń fẹ́ náà ibi tó bà wá jẹ́ dé náà ni kò wá tún wa ṣe. الاستعداد التام للغد القريب. wọ́n ti ní ẹni tó fẹ́ tún orúkọ rẹ̀ sí dáadáa ó gbọ́dọ̀ lọ ní ìpalẹ̀mọ́. للغد القريب. الاستعداد التام ìpalẹ̀mọ́ tó dá sí pé pàpín ni tí ò ní kù síbi kan ẹ ti palẹ̀mọ́ ẹ̀wòmí bẹ́ẹ̀ ti wà yìí èyí ìtẹ́ ń lò lọ́wọ́ yẹn ti palẹ̀mọ́ ẹ̀ka ìlànà bíyànjú bá sọ pé báwo lọ́wọ́ ṣe ṣe lé ní kó lọ bèrè tó ìlànà ẹ gbàgbé torí pé ẹ̀kọ́ rí pé Ọlọ́run kò ń ṣe ni ẹ bèrè wọ́kìsì a ti fìgbà kan wà nínú àdánwò tó ti ọjọ́ orí wa lọ lánàá sọ́bẹ̀ sọ́bẹ̀. a ti fìgbà kan wà nínú àdánwò tó ju ọjọ́ orí wa lọ lánàá. tá a bá ń jẹ ìgbádùn tó ju ọjọ́ orí wa lọ lẹ́nu. tá a bá ń jẹ ìgbádùn tó ju ọjọ́ orí wa lọ lẹ́nu. ẹ má bínú sí wa o. ẹ má bínú sí wa o. tẹ́ ẹ bá fẹ́ kú kú òjijì o. tẹ́ ẹ bá fẹ́ kú kú òjijì. wà á ní ìpalẹ̀mọ́ ni ìwọ náà ò ní ìpalẹ̀mọ́ o fẹ́ máa di ayé níbi táwọn èèyàn náà ti ń di ayé níwọ̀n tó lásì pé ó jẹ èèyàn ò tún dé èèyàn. Ayakumullah. pẹ̀lú gbogbo èèyàn náà tó jẹ náà torí kò lè lé wa bá ọ̀pàdà tó sport fún ẹni. الاستعداد التام للغد القريب. ìwọ tá yóò ti yọnu sí tóun wá ìrìsì kiri ó ń kọ̀ kú kò jìjì. ó ní wọ́n lé mi ní kí ló ní lára ìwọ tó ti gbà fún ṣé nísùwò ṣé lóye 5mb tó ń ṣe yẹn náà. للغد القريب. wà ní ìtayé fẹ́ yọnu sí lára ẹni náà nì kó o tó máa wá pé ètò ẹbí sáfáyé ìrìsì lòun ra ọmọ ìrìsì ẹ̀kọ́ ti pọ̀ jù ó máa búrókì jù ni. sọbẹ́ ó máa búrókì. ìrìsì ẹ̀ tó bá ti pọ̀ jù ó máa búrókì jù ni. wà á rí pé ètò ẹ̀kọ́ gbé wá fún ẹ̀wọ̀n ní gbé wá fún wọ́n máa gbé kọjá rẹ̀ ni. ètò ayé fi yọnu séèyàn ló kòkòrò wa náà kó o tó lọ wá ní tí ayé ó ṣe kí ni o táyé fún masafẹ́yàn nígbà tó ẹgbàá náà wà ìwọ tó da fún tó ní pé tó ní ìwọ yìí wò mú wá yìí kí ló fẹ́ lé lára rẹ̀ kí ló máa wọlé jáde ò ní nǹkan kan. للغد القريب عدم العجلة. èyí tó gbẹ̀yìn náà nìyẹn o gbogbo apáta ìwọ náà dọwọ́ rẹ má kọjú o ẹ̀bẹ́ rí ni ṣebí kí ó ta ké náà làwọn Gaothu náà ké kádàá yàtọ̀ síra wọn o. عدم العجلة. ṣe bọ́lá òun ṣe ẹ̀dùn náà ṣebí wúlá bá tà ń sọ lẹ́nu náà làwọn Gaothu náà ń sọ lẹ́nu kí ló dé tí wọ́n gbé wọ́n jù tiwa lọ wò mí bọ́lá òun ṣe ń yàn ó yàtọ̀ síra wọn. ẹni tí Ọlọ́run gbásìkò fún ó bá lo àsìkò ẹni kó má ba ìlú mọ́gbà. ẹni kí sùúrù olóde wò mí olóòfẹ́ sọ̀rọ̀ àwọn èèyàn ẹ̀ẹ́dẹ́gbẹ́dẹ́yẹ̀ ṣe níwọ̀n tó dá lòde tí wọ́n tún rí. Ayakumullah. ṣé kò bí ẹ̀gàn kò tẹ̀lé àwọn èèyàn and others ó bí ẹ̀jú kọ́ máa rántí ẹ lọ́mọ. akí àfàwà àtàwọn tó wọlé onípọ́sì rántí ẹ dá lòde wọn ò ní yé mọ́. Ayakumullah. عدم العجلة. akọ̀jùmọ́ step kan ló tẹ́kì kó ọ̀nà tó tẹ́kì mí. Gaothu Shabbab dè ní wọ́n sì ń ṣe àwọn àfa wọn wọ́n sì ń ṣe kíndìmọ̀ àwọn àfa wọn ipò wo ló dé tó ní ò lè dúró sẹ́yìn àwọn èèyàn ni. omi gbogbo títóbi tí ò bá fẹ́ parọ́ lójijì yóò máa níbi tí ó ti máa kíra rẹ̀ bẹ́ẹ̀. gbogbo títóbi tí ò bá fẹ́ parọ́ lójijì yóò máa níbi tí ó ti máa kíra rẹ̀. o fẹ́ tẹ̀ ní iná ló ṣe ń tẹ́ wàá máa tẹ̀ níbì kan kó má bàa tẹ́ ni. ó máa tẹ̀ níbì kan kó má bàa tẹ́ ni. o fẹ́ dáyẹ̀ ṣe ìwọ tó lásì pé àìmọye tí wọ́n fi ń léwá báyìí gan òtún kó tún tiẹ̀ o tún yẹ dàgbẹ́dẹ́gbẹ́ bá mu wọlé o tún sàlàyé fún ẹnì kò tún yẹ. عدم العجلة فهل
فحسن الاسم eléyìí tí wọ́n gbẹ̀yẹ lélẹ̀ mọ́ láti kámi rẹ̀ dákun ẹ má bínú. فحسن الاسم bàbá àdébánijà. فيه صار تأثير. gbogbo àwọn ọ̀dọ́ ta wà ń bíbà yẹn dákun ẹ jẹ́ àgbìyànjú ká tún orúkọ wa ṣe o. فحسن الاسم nuwul awliya ẹ dákun ẹ jẹ́ àgbìyànjú ẹdínyà yìí. فحسن الاسم. ìwọ náà tún orúkọ rẹ ṣe dáadáa wọ́n bí ẹ dáadáa ní wọ́n bí ẹ rẹ ò tọ́ra ẹ dáadáa nítorí o mọ̀ pé ọmọ rẹ lọ́fí kí bàbá rẹ ni bó tilẹ̀ wù káwọn òbí ẹ ṣe dáadáa tó láyé tó bá fi lè mú tí wọ́n ti bí wèrè sáyé wọn ò ní rántí wọn nígbà tó wà lọ tán. nítorí sọ́wọ́n pé ìtọ́ fi wálẹ̀ yín torí àwọn tó bí ẹni ṣé tó bá kú lè ní ṣé lẹ́yìn ò ní dáwóró. فحسن الاسم. wọ́n náà mọ̀ pé àwọn tó ní sùúrù àwọn tó wálẹ̀ yín ẹ̀wọ̀n torí ẹ̀wọ̀n torí àwọn tó bí ẹni. torí àwọn tí wọ́n bí ẹni wọ́n fi wá wọ́n ti torí tiẹ̀ wò. ṣé tó bá kú lè ní ṣé lẹ́yìn ò ní dáwóró. bèrè lọ́wọ́ ara rẹ báwọn. níwọ̀n tó ń gbàsọ tó àwọn tó ń gbàsọ tó àwọn tó ń ṣe ká tàbí ẹ kó máa dìbẹ́ndì bí ò sí wọ̀. فحسن الاسم فيه صار تأثير. lọ tún orúkọ rẹ ṣe tó ní pé níbi kéèyàn tún orúkọ rẹ ṣe fi hẹ́. صار تأثير. ìlápá dáadáa èyí ò fi lápá tó da láyé ni ẹ mọ iye àwọn èèyàn tó dá sí pé nígbà tí ọlọ́run ní pé kí wọ́n máa bọ̀ Gaothu wọ́n ní tí ayé fi pè wọ́n léèyàn àmọ́ wọn mọ̀ wọ́n léèyàn sọ́bẹ̀sọ́bẹ̀. wọ́n ní ohun tí ayé fi pè wọ́n léèyàn ni àmọ́ wọn mọ̀ wọ́n léèyàn. wọ́n ní kí ló dé tó wá sí pé ayé ò mọ̀ wọ́n léèyàn nígbà tí wọ́n ní tó fi pè wọ́n lóòótọ́ wọ́n ní kí wọ́n torúkọ wọn ṣe ni wọ́n lórúkọ tó dáa. ẹ mọ iye àwọn èèyàn tó wá sí pé ó lówó lọ́wọ́ àwa tá lówó tó wọn àmọ́ a lórúkọ ju wọn lọ láàmà sọ pé lágbájá ti dé ẹ kì í. فيه صار تأثير. orúkọ yàtọ̀ sórí ire o àmọ́ orúkọ ló síwájú oríire sọ́jọ́sọ́jọ́. orúkọ yàtọ̀ sórí ire àmọ́ orúkọ ló síwájú oríire. kò síbi tẹ́ ẹ fẹ́ délé ní táyé òní mọ̀ yìí torí pé méjèèjì lọ́lọ́run fún yín. èèyàn máa ṣiṣẹ́ orúkọ ni kó tó wá oríire sọ́jọ́sọ́jọ́. èèyàn máa ṣiṣẹ́ orúkọ ni kó tó wá oríire. ó lórúkọ oríire máa lé fún ẹ láti wá. ó lórúkọ oríire yóò lè fún ẹ láti wá. ó mọ̀ pé ìwọ̀mí ẹni tó rí pé kò ní tó ẹ àyíṣì ẹni tó pé kò mọ̀ ṣe tó ẹ náà. ẹni tó rò pé kò máa ṣe tó ẹ náà. òní kò ní tó ẹ. òní kò ní tó ẹ. gbàgbé ẹ tó bá tọ́nà bá fi lè mú tó ti lórúkọ jù ẹ lọ yóò lù ẹ mọ́gbà ni. tó bá ti lórúkọ. wọ́n ní kí ló ń rí nínú ayé àwọn alágbádá ayé wa tó sọ pé wọ́n kí ló ń rí bẹ̀yẹn orúkọ wa ó ní òdiwọ̀n ju tiẹ̀ lọ ni. فحسن الاسم. nísùrù orúkọ tó fi lè gbà yàn kàrẹ́ police station kí ló àǹfààní ayé tó wá. fìjìláńtẹ́ tó kéré jù gan wọn ò lè dáko létí wọn kó tún dá ẹ mọ̀. فحسن الاسم ẹ jẹ́ ká tú orúkọ wa sí dáadáa. فيه صار تأثير. sí wọ́n náà bó ti wà ẹ́ wọ́n náà bí ẹ léèrè pé ṣé òun lórúkọ ẹ ní àbórúkọ ẹ nílùú ẹ. ṣé ò ń lórúkọ rẹ ni àbórúkọ rẹ nílùú ẹ bí ẹ báyìí. bí ẹ báyìí bó ti jókòó yẹn. tó o bò bí tó o bá ti ní ìdáhùn sí i tó o bá ti dáhùn yẹn wọ́n ló wà kú eléyìí tó kù tó fẹ́ sá sí. ó yá. فحسن الاسم فيه صار تأثير على حياتك وسلوك طرق أبرار. على حياتك وسلوك طرق أسرار. lọ tó orúkọ ẹ sí dáadáa olórí ayé rẹ torí pé tó lè fi rí ọ̀nà gbà òun náà ni kò tó àwọn tí wọ́n wọ̀nà lọ. sọ́bẹ̀. irun tó lè fi lọ́nà gbà òun náà ni kò tó àwọn tí wọ́n mọ̀nà lọ. ó mọ̀ rírì ni ò mọ̀ tọ̀. ó mọ̀ rírì ni ò mọ̀ tọ̀. bó tilẹ̀ wù kó mọ̀ rírì tó bá tilẹ̀ wù ẹ́ tó mọ̀ tọ̀ ẹni tí ń fà lẹ́gbẹ̀ẹ́ rẹ tó mọ̀ tọ̀ tó mọ̀ rì yóò ṣáájú ẹ̀ débẹ̀. على حياتك bẹ́ẹ̀ni. وسلوك طرق أبرار. níbo ló sáyé lọ níwọ̀n tó mọ̀ nà. masa lọ yá masa yé sí. ìbò ló fẹ́ gbà. ẹni tí sì ń fáàrì tó mọ ibi tó ń lọ yóò ṣáájú ẹ̀ débẹ̀. níwọ̀n ta tó gbé débẹ̀ tó tún so iye níbẹ̀. على حياتك وسلوك طرق أبرار ولا تدنسه. má gbọ́ orúkọ ara ẹ jẹ́ o. ولا تدنسه. má ṣẹlẹ̀ pàdé bíi pé orúkọ rẹ bàjẹ́ kì í ṣèwọ nìkan lọ lórúkọ rẹ o àyìnbó yá àwọn ẹlòmíì tí wọ́n ń jẹ ní orúkọ rẹ mo sọ fún àwọn ọlọ́jọ́ kan mo ní tí wọ́n fi lè mú yín tí wọ́n
fi lè mú mi tí mo ti dáràn mo ti wà yìí ayé gbogbo yín náà ló bàjẹ́ o torí pé ìwọ náà mọ iye àwọn èèyàn tó ti forúkọ mi lá tó nípa sóò mọ̀ mi ni ayakumullah. mo súnmọ́ Àrídùnnú kódà ó tún máa fọ́tò rẹ̀ pé ẹ máa ta Àrídùnnú àjọ wà ní bẹ́ẹ̀ náà ni àyèmọ́yé àwọn ọmọ tó wà lára yín tí wọ́n ń fi Gaothu Shabbab tí wọ́n fi ń là. ayakumullah. ولا تدنسوا في ذا الشر والندم níbi kò forúkọ rẹ̀ jẹ́ yẹn fi hẹ́. في ذا الشر والندم aburú wà ń bẹ kódà ó kọ̀ra kábàámọ̀ ni o tó o bá ti lè mú ẹ tó o mọ irú rìn tó fẹ́ rìn nínú ayé rẹ tó bá fi lè mú ẹ tí orúkọ rẹ ti bàjẹ́ ayé rẹ bàjẹ́ ìgbẹ̀yìn yẹn náà ni olùpadà dá yáyáyá. هو الأهم تركه àbá mi ò Shabbab ọlọ́run bá ń gbàdúrà yìí سبل sẹ́yìn. الأشرار bó ti wà yìí nínú tí wọ́n kọ́ mójútó lórúkọ bí ẹ bá sì ń wo orúkọ bí ẹ bá ń wo orúkọ lọ́wọ́ sọ́wọ́sọ́wọ́ bẹ́ẹ̀ bá ń wá orúkọ lọ́wọ́ o kì í wò pé lágbájá ní mọ̀kàn jù mí lọ. wọn kì í wọ pé lágbájá ní màkà jù mí lọ. ní ẹni tó fẹ́ wá orúkọ yóò ṣerú ẹgbẹ́ nìyí kó bá ṣerú ayé. níwọ̀n tó lè dá nísù wọn náà béèrè lọ́wọ́ ara rẹ orúkọ tó lọ fẹ́ bíùdù yẹn ṣe bá àwọn tó yẹ kí wọ́n bá bíùdù yẹn náà lọ sọ fún ọmọ kí ó tó wẹ̀. هو الأهم oníkò màsírí tó mi àwọn tí wọ́n ti ní tọ́lọ̀ fún wọn ní tọ́lọ̀ fún wọn náà ni wọ́n máa lò yẹn ó wà ní hẹ́. هو الأهم wọ́n ní name is very important nínú tiwọn mi ayé èèyàn lórúkọ èèyàn sọ́bẹ̀. ayé èèyàn lórúkọ èèyàn tó bá ti fi lè ṣe orúkọ jẹ́ sọ́bẹ̀. tó bá ti fi lè sorúkọ jẹ́ ó ti ṣe ayé wa o. ó ti ṣe ayé wa o. ó lọ wọ orúkọ tó bá ògo rẹ mu ni. ó lọ wá orúkọ tó bá ògo rẹ mu ni. wọ́n máa wọ̀ mí kó bá padà wà nínú òfo. kò má padà wà nínú òfò. àìmọye àwọn èèyàn tó dásí pé nígbà tí wọ́n ní ohun tí wọ́n ní tán ọlọ́run kẹ́ wọn wọ́n jókòó wọ́n wá ní pé what is your name wọ́n ní my name is so wọ́n ní yes you are not the one I'm expecting please go back. هو الأهم tó bá sáré dọ́dọ̀ ẹni tó wọ̀mí ẹni tó tọ́ka ẹ sí kò lọ bá yẹn tó bá sáré dọ́dọ̀ wọn ní sùúrù ṣé orúkọ yẹn ṣó lòdì wọn dọ́dọ̀ wọn. هو الأهم níbi tá a ti mọ pàtàkì orúkọ bàbá Gaothu Shabbab ẹni tó wà tí ò sí Nàìjíríà tó wà ní Amẹ́ríkà wọ́n sì máa fà wálé láti Amẹ́ríkà wá sí Nàìjíríà. هو الأهم تركه wọn ò ní dààmú wá ní kí lórúkọ ìyá rẹ̀ kí lórúkọ rẹ̀ ni. bóyá gbogbo ẹlòmíì wọ́n mọ padà nítorí ẹ̀wọ̀n níbi tá a ti mọ padà kí ẹni pé a fẹ́ wọ ire fún yẹn náà nísìn tá a bá fẹ́ dààmú mọ́ orúkọ alákọ̀ọ́kọ́ béèrè. torí àmọ̀ pé òun náà lórí rẹ̀ lọ tún orúkọ ara rẹ̀ ṣe o tó bá náà máa fẹ́ rí ayé gbé lọ mọ̀ pé o lẹ́bùn àmọ́ òtún lórúkọ ní subhana rabbika. تبت يدا لليهاد ألفا يوتي رشاد تبت يدا لليهاد ألفا يوتي رشاد لليهاد أجانا ستنكو ألفا يوتي رشاد bati adale ade alibayo te raja Aridunnu youth